I'm going to miss Nigeria, man. Because this time in the war, and I really enjoyed it. Yeah. There's no place like home. So I know there's a lot of things that are going to be acquired out there. That's it. Compared to the comfort you have here. That's a fact. One thing is that I'm not sure that we'll be able to make it to come back to this place. Why? Because of the journey, the way the things is going to be now. So naturally, I think that we make it happen so we're born out. I need to tidy up some things with my family. So before making a move with that guy, you know, I settled that document and that way already we can move, you know, for the traveling back. So boy, getting me, how do you finish with Wabana? Kid, I don't need yeah. Kid, run the document. Okay, just take the whole day for today. So yeah, you were there moon. I can just pass the night there. So from there, I will leave tomorrow for the job. Mama, so that means for the business and every other thing about where you are giving now. Yes, that's already decided. Maybe trust to work before making the movie. No problem. So let me drop you because of time. I mean, that's true. I really miss you. Irọ́ ní òkúta mọ́dà fún ẹwọ ọgbẹ́ fún àmẹ́ ọdún màárọ̀ wá. Agbèjọ ẹ̀mú pò Nàìjíríà bóyá yẹ fún bẹ́ẹ̀. Ìgbéwò ẹ̀mẹ́ tẹ̀lé yóò kọ́ ìyọ̀ ẹ̀yìn kọ́ ẹ̀mí pa ẹ̀dí yọ̀ yẹ̀ ìgbéwò ẹ̀mẹ́. Ó fẹ́ náà. Mo dà ìmẹ̀lẹ́lẹ́rí mẹ́rin ju gbẹ́rẹ́ ní ọ̀rẹ́ ìrìn yọrí ọ̀rẹ́ ẹ̀yà ìtẹ̀ ìwẹ́ dà bí èsì sí Ovena to agbe mi ko ya wa gbin won eno wikin na aidawe kin ari sam e be ko you know do dey go ta ni wa abe ba for no boboro e ka ye bi mo no ma wo dia e mo ya do that computer for ma ya do do go Upon no mo ye za ka ba ho e won ta ye mo se our boy, our tire. As if ever. Ikuni ma kuko tonari. Emo wari ne wo. Ya wari ne. O ije me wo no na me we I see we wo ni na. O ma ke wi. Oh, wani. O you win eh? O mi ni ya we mi eh. Ano we kere ibe gbo e kun se. Na ju o su gi me we ko. Owo no boys le owo no amo we bie wo ti me mo go be we ni e ko are ni se o we ise gbe ni o pogo ni gi kore baby unyi me wa gba ni e wo ya fe yin le wo na awu se gbe are ai gbe se gbe ala ko te mo ni ko ni ma be wo na ya o ti lewa don't delay it at all ya o ti lewa o mo bie mo wari mo wa na o mo de yeah, yeah. O ìwẹ́rẹ́ EFOSA. Ìgbà kéèké owó náà kọ́ yókù. Ọmọ mi kò ní owó yẹn kọ́ yókù. Mẹ́mẹ́wẹ́ àwẹ́ òbí mẹ́fọ́ dáwọ́ ọ̀rọ̀ àwọ̀ iṣẹ́ ń gbé ni. Kéèké ìhà. Ẹ̀dọ́ yẹ o. Ẹ̀dọ́ yẹ. Bẹ́ẹ̀ kò tọ́ kìí. EFOSA. Lọ́rẹ́dù. Òbí mẹ́. EFOSA wà kẹ́dọ̀. Ọba sẹ̀rẹ̀ tó. Ọba dòdò kò rẹ̀. Ìwà bọ̀ ayá mi kò ń ṣe owó ẹ̀ ní ọ̀yá bẹ̀rẹ̀. Ilé kéèkì wo náà gbé ẹ̀dùn ó gbé ẹ̀bùn wa. Àkóńtà bá wẹ̀ wọ̀ wá ní wàá fọ́nà kó bẹ̀rẹ̀ náà ni. Bí ní ẹ̀tẹ̀ yá tó ká mú ẹ̀dùn wò yá pé mẹ̀kẹ́ yà ń bóbojú bá bò yín. Wọ́n tún mọ̀ mọ́ rẹ̀ mú ẹ̀sọ́ mẹ́bẹ̀rẹ̀. What are we set for? Ẹ àtàsí. Náà ní àti tẹ̀lé ní kí wọ́n gbà yọ fún òyìnbó EFOSA ni. Ọ̀pọ̀lọpọ̀ pé gbàlùjẹ̀ náà mẹ́wẹ́ òwú ẹ̀dùn. Wẹ̀wá ẹ̀ẹ́dẹ̀dẹ̀ gbàlùdárí jẹ náà mẹ́kẹ́kù ìkẹ́kù wà ní. Ó kúrò ìgbẹ́. Mi ìkọ́ yẹn ta. Agbẹ́dì ọ́. Leave the portion for me. Where see who any men will give me a beer. Your on a bug me. Why not?
They do anything. Igebo. It don't work. A celebration, we come for celebration. Wow. Me mama boy, what do you want? The area you go, you are saying you want. Budget. EFOSA. Usu wa no favor do agbin ni eji. Agbojo. Pray for God. To eju we. Anyona no riere na. Ona wo ko ri fi eku yo. Certain. I will turn here. Igebo. Uwe ama. What am I? Emi na go. E mo ave ma ji. E mo ave ma go. Nhà bơi đi dạy thế nó quá xinh lắm cái gì sao bố bị cái này họ phở cái gì đi sao bố cái lâu thế ôi cái gì đó mua gì vậy đi ra cho cái gì mà em mua bún mẹ ăn rồi đã biết sao làm decision mà mẹ ta hey oh yeah em mua cái đi mua cái gì mà em mua rồi đi mua cái gì já digo mais bom a minha mãe lá o homem de cá tem uma tá ele o ele me guarda não de assim eu boto mesmo é que me guarda ele eu tenho um veículo e vi na boa o como me guarda não eu não veria na ele tem um guarda que eu ia me guarda que como ele me guarda eu oh, mudia ni abioge fosa mo ba we te e me so yin like nyere okay the no work is on the fosa you know ni abien do la no do a do no we do a ma ere kama me no sugo me me be anu pari be do wanyo abi do so be la wo o na go tena imemi ma o mena abu mi agwi mami ime bege ya ta le ba se wo se wo me be lisini o mo no redo eti emi go o mi go me na mi o pa ye dure abi ge si no fento no ni sayin le ko ni si ayin le ko se ni ai eni no fisi yo go o si ya o do bi mi adi bu emi ya do ri mi o me lisini ko wo be me yo wo na o be yan wata yeah no matter mo wo nyata e mo ta no wo gele vi anyore o won ere mo anyore ni an go ni ko but me mi di bueno don ba o se ma di e ba ko no ka e no e gwi no ibi ya ta mo wo no matter me ka ka wi ya ta mo la so ya e la le oni le se ma di ya dollar raise oh my then you were given Bana. Oh, is then you have to be Manaka. Oh, my, we like maybe a wet door, maybe a wet door, and I don't know. Oh, I mean, who will know what the good also not allow. Lion Gary, what they not away, Igebo, on a level, keep it in one. Oh, no, we don't have ìyá yìí wẹ̀. No mind no. Oyo no mind no. Ọmọ ro pare ọ̀nà gbọ̀tí wọn. Kọ̀mọ́ náà wé nìyẹn gbọ̀tí wọn náà wé lọ́wọ́ kà mọ́ tí wọ́n wé náà jẹ́ ọ̀hẹ́ èrò tọ́. Ọ̀hẹ́ big goat. Ọ̀hẹ́ líle. Ọwọ́ ní ìgò àfihàn. Lórí gbọ̀dí o, ẹ̀yẹ́ fi dédé gbẹ̀yà. Ọ̀gá ìrìn náà. Ẹ̀wẹ̀ tọ́ ni à. Ọ̀hún. Ìdè kájà kárì. Yẹ wá tẹ́lẹ̀. Ọmọ òkè bàbá. Èèyàn pẹ́rọ ọ̀nà yìí máa wé àfẹ́ àtọ̀. We'll be one level. Makata you turn. We are one of this. No. We come together, we go together. You go put it down. If God put it down, that is your position. If you're barren, I am my way at all. Very fine. No changes at all. Maro, we are one. We talk more or less. Amen. I don't have to that our Benin. Monazo, oh, you know, bien, can I make a bore? Where a vata cook my marking you.
Why would the person have? Ìwé ẹ̀ẹ́dúnrẹ́ wẹ̀ èèwà tákùkù yìí ẹ̀rọ mágí yóò àwì. Ẹ̀dùn wà dàbí ọ́. Èyó èèyàn. Ọ̀sẹ̀ méjì bọ́kẹ́ abẹ́sẹ̀ dọ́là fẹ́. Wọ́n ti ìyàwó níta ọ̀nà wẹ̀ ẹ̀rọ òwò èyí ẹ̀yẹ ìbá nẹ́ka takọ̀. Ìjà ẹ̀ náà mọ̀ ká ní ọjọ́ ìjẹ́rìí náà lè rún yọ. Wọ́n ní wọ́n yé ta. Wọ́n ní àdínà wọ́n pè mí táfọ̀ sí èèwà tákùkù yìí ẹ̀rọ mágí yóò àwì. Èèwà aláre. Wọ́n á sẹ̀rẹ̀ lẹ́nu kí ẹ kì í bọ́. Kọ́lí fọ̀ mi. Gbé pápá lórí rẹ̀. Lọ́jọ́ pápá nìkó. Every project at home. Every service. Every project at home. Oh, man, Indigenous. One day, Puwalo, also not poor. Ni maketa wege ma on mare wa se ba me e ba ma mo ese oire ikun ile do o treat me as mercenary o do na bi o ni se mi ya pa ni a je do yo do ya me ati we hold it e ma te me ma mo ese Ija ai ma we o ki akin se Erio Obi mo la pass na ke pass agbejo òun èrè ní màtá gbọ́n tí ẹ̀yẹ. Ẹ̀mùfùá. Ẹ̀mùfùá o. Ẹ̀wọ̀n yẹn gbére ẹ̀ máa yẹ yẹ. 2019 model ẹgbàá kìlá. Ọ̀wá sàpò ọmọ wa akara kọ́ abakara. Wà á dáná yìí. Ẹ̀mù ẹ̀mẹ́fọ̀ wí ti àtẹ́ yìí o. Èmi bu ẹ̀wù dúdú bẹ́ẹ̀. Wẹ́ẹ́ kíá. Wọ́n ṣe wá ní ìrágbọ̀. Ìrágbọ̀. Nàyà tẹ̀wẹ̀ wẹ̀. Rà ẹsẹ̀ sí. Guess what? Oh, yeah, we guess to do what? And we want your hina, a mentality when I hear lying. That's a bomb. Hey, oh my guess. You man win me guess. Now you are very now that you can guess here. Oh ma, when you may beg me why we a little when a tiger bacholo. Emi agberu we we no be here to we. Emi no bu bene da ru. Wala be no get e o. Ki ata ma mota ma. You ka we ati ebo mene. Oh ma. Ya boy for sa we do. Te mata. Puri edo. O we for sa. We na we ri edo na se. We a se do. We a ke no wa ga jama we ne for sa no we ha. Mi make no we for sa je o. But area the address me no we for sa expect me we do. Or we need to buy you do. So me I say when you did not address say when for sa here na. Na o ye give me no. City babe. Hey. Yes, city babe. City babe we go total now. Okay, false. Hey. Joe. We worry I don't know you are passing me. Well, you have it now. If you want pa ni wa total don give me dey gbe like we na. We are do bo we marry Edo ya total. O se ti bi ade no we do to me na. Egbe wa ye do me do mi wa ga ba ni. We ka na we mo na lelu na de na wa so okori o wo ba so. Me o fe ko wa mo ko me. Akpa ka me se. Akpa ka me wa. Wa mo le we. After ke ya total we do na. We wa ki o so nuko. Then he walk by we are on the way. Why is it Bolile? No, I can't be penny. I need to know what came with me. I did a lucky champion. He never do. Well, why a meal when I walk cash a print and keep cash. I was not a village 9 year old boom. I said, I'm the way I do. So I know why a print on me, what a killer. Oh, ma, no, while I only. Yeah, we are the Edo. Oh, no. Iwe so don ni we are the way dey. O ma do ka we ri. Ye hu ye me I go kere o. We na ki na ya we adisa gela ma me na la o. Isalobua. Adisa gela mo re. Isa gela mo po we wa ni. Ise ti we dey gogo bai. Aya na ya.
Ike bawo na. Ike bawo mo ba la na. Ozenu wado. Ifinu warwe oba me no yokun a. Ah me ni yokun say the other guy that's way. And the one run on you that's way. Oh, we know who one of you are. Ọba ni ogwo wo ala dola e bed media. Ala dola e bed media. Ala sa ogwo awe na to beta fa yaka. Ah mo ri poto. Ise pe wa. Ari poto je bo ro gbo mo ju awa. Ro gbo mo ju awa je bo. Je ni na ki lai. Mo ki lai je bo. O wi wa fa sa bo. E pa gbodo daji. E pa irona. E pa irona bu wa ku e. Be cookies. Be cookies. Be cookies. Wo na gbo mo jo a o. E ma be we. Amagi mo wo to. Amagi mo wo to. EFOSA ho bi wa owo mu ejaka. Well, Ozewo. EFOSA ho bi wa owo ejaka. Oh. What time let we what na. What's Ike bode ma na kwekwe gbo wo kan re ya mo bi ka we na so. what by what na. Owo EFOSA. Owo wa ri o wa je ogwe wa ginere beti. Ona wa so la gala wa apa yo e ya fefe. E ya wa si koto na. Ugu na ti e na kemi ebi mu emi kan. Dare, boy. Edu yi ti. Batanu. Tatanu we no na ike boy. Ike boy we family ya. Ni mo la ku kota re no. Ni mo la ku kota re no agbedo. Ano be awi me re mo na. Na mo mo na dayi. Ike boy me me. Ike boy me me. Agbedo. Boy say bodo we na. What's na? Edu yi ti. Ona gbe we ga no mo. Dare, ọmọ mo yo pa wo we di pe. Ogba o ga bi a. A mu danyo. Usobo ori ako. Wa ti akeme. Ya kama wewe ona. Olo wa. Utoge. Mi a le ka mu gbegbe e na mi sa keke. E dia mi sa bi mi. Uwe ni dokpa. Uwe ni dokpa. Japa. Jebo. Ya keme ya mo ni ka o. Uwe ni dokpa. Ya unu ki pa de ru gba bi. Se na si me eh. Ise na si me eh. Me we me wona. Agbe mo ni me da yi. Ya ju wa ki. We. O de no ni la ni mo gbe ko e. Mi aka me we na mi sa keke dia mi sa mi mi. Wo lo jo no re. Wo ni ya ri wo. Agbedo ke igbo agbere we bi. Enori ko yan no boy. Enori ko yan. Ya ti wo ni o ta. Na mi. Wa na ma na yin. Na Jalapa. Baba. Hey. What's the one I get at telling you love me? Most of the you must say Yamuni Yabu dinner. I must know about I put away with the remove that. Also, we're Jofosa. We eat when my mouth I want. I have it. Good way. Mara. Usama For that way. Oh, what yeah. Anyway, yeah. Is there when I come out to go out there? Every segment, whatever be to come on 1 minute. Yes, but I have to go on let them know you don't know what I meant. Every segment, every segment. I you come here look before me. Oh, I'm here. Baba, what's work I say? What do I hear your head? Turn us now. I said, turn us now. What are you doing? EJ, I think I say about that, man. I said to the secret. Oh, is it well, Hamid? Oh, Kunwe, Bassa will let Kalu do any who are they going to marry you? Kunwe, what Anna? Baba, oh, for the move up for me in that day. Champion and that great. I get the rally in any one guy you know your own when you get your back. I've been all Guavalo. Is that the December? Is there very much get a one up on the day? Never put one is able to have no soon. That one working. Fossa to a passing my vera. Ima woman looking here. Ima, he let go and let go. All the left me out there. One I am too much at up when I say. When no good,
Where as I was. Ọmọ náà rẹ̀ òwe lábi jẹ́ iye jẹ fọ́sà ẹ̀yìn wọ́n ìgbé àjànà. Ọ̀pọ̀ àwọn ogun ẹ̀kín. Ọ̀pọ̀ àwọn ogun ẹ̀kín. Wọ́n jẹ́ ike ọ̀rọ̀ tó akúnmẹ̀ pàmì lóbi. Ó wà ogun ó wà tíṣì o. Ó wà tíṣì. Era ne mwemu abioma. E mata na ya fe yen se ya. Oh, you see him. Era down was it? Oh. Huh? Igebo. Igebo lo wa. Igebo kuro. Ọ̀rẹ́ rí ẹ máa wẹ ẹ̀rẹ́ ni máa gbátà máa ẹgbẹ́ ìgbèrè ní ayé ó wá kẹ́ ìjẹ̀fò ó wá kẹ́ ìtòló ìjẹ̀bọ̀ wà rírò ọ̀rí èkù ọwọ́ kan rírò ọ̀rí èkù ìbákú wà gbọ́ mi le wa wo kan no wi ya de do mi ya de do no wi ye wa wo kan wo si la fi na dam yo ma ma ti iye wewo ekele na fi wa so weri e na mi ewe oge 119 na ari eye in a fan uma wa ba be do gi ma wa ari o gan le mo na o era ni mo abi mo o fi we Mami due, ule ba ya se gbe ba se wele. Oku o wa ro pe o ni si. Agbe di o ku mami due bi e ba we gbe do. E lo kele o ko ni o ku lori e se. Oni be be yi. Lo ma lo ba ni keni ma ya. E mi se gbe fun wo to ai fo sa ya yo. Ma e sun e o da sun. O isu na fo sa ya E yo. ma lo si o e lo si e ma lo ni wa se na me mo mo yo ko ba ta ko. E mo ni wa e. E we agbo be ni we pa ko yo pa. We wa se ni mo ko na wo ba we wo. Now, you want to target the measurement then it's about 5 feet by 4. I was saying, so I was
on a year, my way, a matter, no time, lawa. Oh, never. The police is not the one that you want to have your own can appear. What are you doing? Only because you. On peut qu'il va au moins avec mon yes la ligne là où va pour tout ça ni moi les va se mettre nous ils vont tasser eh ça c'est on aime venir on aime ça do ouais ou pas mais pas ouais on va le mais on le va y le nous c'est les pas mon avis ou bataille People are playing PFC. Okay, can manage it like that. Still okay. Okay, what manage it? No, don't worry. It's okay. Come on, let's get to bed, okay? Well, boy, come here. But the car grew one night. It's my own plan or even why you don't want to do. It's okay. Don't you see yesterday morning? Who I help you? Why do you give me the idea of just? Of course, that's okay. It's okay. Come on. Daddy. You going to be really hurry. Maybe we are more why you make really now. Okay, bye. Let's see. Come on now. Daddy. I can't remember giving you my address. Sorry, Emmanuel was there. Emmanuel, who are touching? Oh, why not? That will like address now. Let me get it. Yes, address now. I've been mistaken, no? You walk away and go to the door. Hey, walk by me, put your door. Senseless. Senseless, my lord. When I'm matter or when I'm mad. Huh? It's not a while, I don't know. Then they talk, give person for food person. They give food for children. They take person. And when you tell them, hey, wait.
boy. Brother, beg you. Now, beg you. Igebo. I came here where Ikakayo or Itermini, I tap. Nkawo oja ni maya fún gbèrí gbèrò sẹ́dù ẹ̀rẹ́ ìgbọ́mọ ni wà. Ọmọ ní fi hàn gbogbo wa. Wọ́n á rí ní ẹni ọmọ. Ìjọba mi àrè ayé rí sẹ́. Ayé rẹ̀ di agome wa. N'ọ́dọ́ lọ́rẹ́ yìí ẹ̀rẹ́ ọgọ́mẹ ya ni. Ìṣẹ́ o. Ìṣẹ́ gbèrò yẹn. Wọ́n ní ilé ayé ẹ̀ kàbọ̀yè rẹ̀ tẹ́kọ̀ọ́ ẹ̀. Gẹ́kọ̀ ní n'aka yàárọ̀ ni sìbó bẹ̀rẹ̀ nọ̀rọ̀ àyè. Mo di ẹni kọ̀wé múta ìyàgò ẹgbẹ́ mẹ́gbọ́n ìyá sọ̀rọ̀ ká ẹgbẹ́ ìyọ̀n àmẹ́ ìyàgò ìyàgò ní mímẹ́ nù má pàtàkì. Ọmọ òkè pé náà ẹgbẹ́ sòwò a. Ẹ á ti wá gùn mí bọ̀. Oyè kù lọ. Dápẹ́ obìnrin náà máa dápẹ́ á, omi àgbọ̀, èyí ọ̀sìn rẹ̀ à. Èdè náà wáyé ọmọ Ṣé God's grace kò ní president? Ọ̀sìn rẹ̀ à. Lọ́wọ́ rẹ̀ àgbẹ̀jọ ọmọ màá yí gbé dàpọ̀ máa mú yòówó ọ̀hún. Ẹ̀pà láyé gbé o, láyé gbé dì láyé gbé. Bẹ́ẹ̀ ó náà bẹ nà orí mà, náà bẹ yẹn bẹ nà jí ẹ̀rí kọ yìí. Ọkọ buwa ni. Alẹ́ fọ́sà, lọ́wọ́ wọ́n kẹ́ta yìí, màá wọ́n fẹ́ wọ́n yòó it's a student child. Wọ́n kẹ́ta yìí, màá wọ́n yòó it's a student child. Very speedless. Àwọn tó yà, wọ́n kẹ́ta yìí. Yes. Just hand it. Wa ekele la na bọ̀ na bọ̀. Wa tu bu ẹni si. Wa. Man yẹ mo wẹ̀rẹ̀ yẹ. Do you have money for it? Wẹ̀rẹ̀ wa. That's all. Màá mú ẹgbẹ́ màá yà gbé canopy ni. Ẹgbẹ́ yẹn. Ìkárẹ́ bo ni màkì àgbẹ̀ yóò ibà yẹ. Mo bàbá. Yà ń yọ ẹ̀fọ́. Nyọ́ wa. Mẹ̀gbọ́ àwọn kọ̀ọ̀kan ṣe àìnà ẹgbẹ́. Ìkéjì bọ̀. Tó wọ́n dé pé ká náà nàdí àyàn rè.